láti lè ṣe rédíò mọ̀lẹ́bí family radio 88.5 FM tó kalẹ̀ sí ìlú Abẹ́òkúta. Akọ́tún ètò ọba ọlọ́rẹ̀ ní ìmọ̀dé sí etí ìgbọ̀yìn eléyìí tí Alhaji Akeem Olatunji tí wọ́n jẹ́ Arowo Adinni ilẹ̀ Kẹsàn tí wọ́n ṣe onígbọ̀wọ́ ẹ̀ ní ìrántí bàbá wọn àti àwọn ìyá wọn méjèèjì. Bismillah. A'udhu billahi minash shaitanir rajim. Bismillahir rahmanir rahim. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu. Mo kí gbogbo olùgbọ́ mi pé ìkẹ́ Ọlọ́run àti ọlá rẹ̀ kó máa bá wa. Ọmọ yín náà ní bá yín sọ̀rọ̀ Alfa Nurein Imran Àwòkọ Akínyínká ọmọ nílùú Kẹsàn orílẹ̀. Ètò tí à ń gbọ́ òun náà ni ọba ọlọ́rẹ̀ tí bàbá wa Alhaji Abdulhakeem Olatunji Akànjí Arowo Adinni Kẹsàn orílẹ̀. Aṣíwájú Adinni Ọlọ́rundá Sàràkí Adinni Ìléwó orílẹ̀ tí wọ́n ṣe agbárùkù ti ètò náà. Ọlọ́run kó jáde bàbá náà pẹ́ o. Ọlọ́run jẹ́ kí wọ́n máa ga sí ti dáadáa ní gbogbo ìgbà. Wọ́n gbé ètò yìí kalẹ̀ nírántí bàbá wọn àti àwọn ìyá wọn méjì tí wọ́n ti lọ. Nírántí bàbá wa Abdulwahab Ìṣọ̀lá Olatunji, ìyá wa Àyìnkẹ́ Tókí Olatunji, ìyá wa Rebecca Olatunji. Ọlọ́run kó bá wa kẹ́ wọn, kó bá wa kẹ́ wọn, kó bá tó tẹ́ gbàgbọ́ wọn. Tó fi dórí àfáà mi tí wọ́n ń gbé ètò yìí bọ̀ tọ́lọ́run fi kí tó dé bá wọn nínú Ramadan tá ń bẹ́ẹ̀ yìí. Àfáà wa Sheikh Al-Imam Ismail Abdulhamid Odushina tí wọ́n jẹ́ ọ̀tún ìmáàmù Kẹsàn orílẹ̀, tí wọ́n jẹ́ ìmáàmù rátìbì ní mọ́sálásí àdúrà mi gbà nínú Ọlọ́rundá, tí wọ́n dẹ̀ tún jẹ́ olórí ọmọ ké fún gbogbo Òkè Ògùn lápapọ̀. Ọlọ́run kó bá mi pa wọ́n pọ̀ kẹ́, Ọlọ́run bá wa kẹ́ wọn, bá ṣe kún sí mi fún wọn bá nǹkan wọn jẹ́. Tó dórí bàbá tèmi náà tí wọ́n bí mi, bàbá wa Sheikh Imran Àwòkọ Àkàndé Akínyínká ní Ọlọ́run kó bá mi kẹ́ wọn. Bismillah kul huwa Allah. Ìyá mi ń bẹ láyé kárí gbogbo ẹni tó lóbi kan láyé méjì, Ọlọ́run kó járe wọn pẹ́ o. Iná àtó iná. Èyí tí mo mú wá lákòókò yìí òun náà ni ẹ̀san alijasau la yemutu. Gbogbo nǹkan ni ó kú, ẹ̀san nìkan ni ò ní kú. Ó lè jẹ́ dáadáa, ó sì lè jẹ́ kan tó kù. Qala ta'ala, ọba àdìgẹ́lá sọ báyìí pé man amila salihan falinafsihi. Ẹni bá ṣe dáadáa ó ṣe fẹ́ nìkan kan ìwọ náà lóní. Wa man asa'a fa'alayha. Ẹni bá dẹ̀ tún ṣe aburú náà kò ṣe fẹ́ nìkan náà lóní. Wa ma rabbuka bizzallami lil abid. Torí pọ́lọ́hún ò ní ṣàbòsí fẹ́rú kan báyìí kó kéré mọ́ àbí kó tóbi mọ́. Eléyìí wá ní ìtàn kékeré kan kí n fi kó lẹ́sẹ̀. Arákùnrin kan bẹ ọba ni, ọba yóò sì bí ju ọmọ kan ṣo lọ tí ń jẹ́ àrẹ̀mọ. Olùbárà kan bẹ nínú ìlú gbogbo àní máa lọ sọ́dọ̀ ọba yìí pé ẹ̀bùn mi, ọba yìí dẹ̀ máa fún ní ẹ̀bùn tó pọ̀ gan. Ìmọ̀ wa bí ọmọ yìí nínú pé jẹ́ gbójoojúmọ́ àbáwọn máa ń gbé nǹkan lálá fún oníbàárà yìí. Ó wá dijọ́ kan bàbá yìí ti bá oníbàárà yìí gbé ẹ̀bùn síwájú ta. Ọmọ yìí kan bọ́ta ni ló bá gbé ẹ̀bùn yẹn kúrò. Ó wá gbé àpò míì síbẹ̀, àpò míì tó gbé síbẹ̀ ejò níbẹ̀ nínú àpò yìí ní àníyàn pé bóníbàárà yìí bá débẹ̀ nígbà tí ejò yẹn bá san kò ní lè wálé àmọ́ á béèrè bára mọ́. Nígbà tó níbàárà yìí débẹ̀ òun máa tó bẹ nínú kò mọ bí wọ́n ti pààrọ̀ àbí wọ́n pààrọ̀ ẹ̀, òun gbé àpò yìí ń lọ. Ó wá débi kankan ó rẹ̀ ló bá dúró, ló bá jókòó síbẹ̀ ló bá sùn. Ọmọ olówó yìí ọmọ ọba yìí ti gbàgbé wípé òun ti hùwà bí kan láàárọ̀ yìí. Bóun ṣe débi àpò yẹn pé àtọ̀ ó lè ṣe kóhun rí nǹkan tóun lè fẹnu gbá tóun lè jẹ nínú àpò ẹni yìí, ó ti máa tọrọ bára káàkiri. Bóyá ìtọ́ ọbọ náà àpò yẹn pé kóhun kó nǹkan tó máa bẹ̀ báyìí, ó ti gbàgbé pé òun náà lòun padà gbé ejò sínú báàgì yẹn níbẹ̀ láàárọ̀ fún oníbàárà yìí. Bóyá ìtọ́ ọbọ náà àpò yẹn ejò yìí kàn san arákùnrin yìí ló bá san ló bá kú. Ariwo bá ta nínú ìlú pé oníbàárà pọ̀ mọ́ ọba kíkan náà rárá. Òun kọ́ bọ́rọ̀ ti jẹ́ lélẹ́yìí tí wàá ṣe déédéé ọ̀rọ̀ Ọlọ́run pé ẹni bá ṣe dáadáa kò ṣe fẹ́ nìkan ó ṣe fúnra ara rẹ̀, ẹni bá ṣaburú kò ṣe fẹ́ nìkan ó ṣe fúnra ara rẹ̀ ni. Torí náà gbọ́ tó ń gbọ́ mi dáadáa tá a bá ṣe ìwọ lóní, aburú tó bá ṣe ìwọ náà lóní o. Ẹnìkan nígbà ló bọ́sà kó wu ẹ̀fọ́. Iléeṣẹ́ Ọlọ́run má jẹ́ ó dàrú. Ọláàfáà mi tí wọ́n ti lọ àṣẹ Ismail Ọlọ́run bá ń kẹ́ wọn. Ọláàfáà mi àṣàbùlù wáàsì bó sọ ẹ́ ọ̀làlẹ́ láìtò Ọlọ́run bá ń ṣàánú wọn. Ọláàfáà mi àṣà Abbas Abdulaziz bàbá alágbàdo Ọlọ́run bá mi ṣàlékún dáadáa wọn. Ọláàfáà mi àgbà Sheikh Muhammad Jami Yunus Atẹ́rẹ́ Mufti Diyar gbogbo àlímọ̀ṣọ́ Ọlọ́run jẹ́ ara wọn àfáà mi pẹ́ wọ́n láwọn Ọlọ́run bí àbùkátà wa. Subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun ala al-mursalin walhamdulillahi rabbil alamin. Ètò ọba ọlọ́rẹ̀ ilẹ̀ ṣẹ̀ṣẹ̀ gbọ́ tán eléyìí tí Alhaji Abdulhakeem Olatunji tí wọ́n jẹ́ Arowo Adinni ilẹ̀ Kẹsàn tí wọ́n ṣe onígbọ̀wọ́ ẹ̀ ní ìrántí bàbá wọn àti ìyá wọn méjèèjì. Abiola ọ̀bàlà kí ó gba lẹ́sìn fún wọn kí ó sì bá wa fi àwọn òbí wọn náà sí Aljannatu Firdaus. Àmín.